tó kábíyèsí rẹ ọba àjíkí ọba àjísà alápálá tó sọlé ayé ró ẹrù jẹjẹ tí ń gbé náà ń ṣògo ìbà o ìbà ìbà pẹ́tẹ́ ọwọ́ ìbà pẹ̀lẹ́bẹ́ ẹsẹ̀ ìbà ọmọdé ìbà àgbà mo ṣe bá ọkùnrin mo ṣe bá tóbìnrin o mo ṣe bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèrèpèrè tí ń bẹ́lẹ̀ pátápátá ẹ kú lé ẹ sì káàbọ̀ sórí ètò tiwa làṣà tí èmi Olúwatóbilọ́ba ọmọ Olúmúyìwá Olúkáyọ̀dé gbé kalẹ̀ láti fi mọ́ kọ́ wa ní èdè àtàṣálẹ̀ Yorùbá. Ẹ dákun lórí ètò tiwa làṣà kí la tún gbé wá lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo ọjọ́ ẹtì tí ìṣọjọ́ Jímọ̀ ní ọjọ́ Friday la máa ń fún wa ní abala èdè Yorùbá. Kí la fẹ́ kọ́ lónìí? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn ayé ìjọ́un ó ní bá a ti ń kíra wa. Ẹni ń ṣòkú, ẹni tó ń ṣègbéyàwó, ẹni ń ṣe ìsọmọ lórúkọ, ẹni ń ṣèwúyè, ó ní bá a ti kí wọn, ó ní àwọn ọ̀rọ̀ tá a mọ̀ ń sọ láyé ìjọ́un. Ǹjẹ́ a mọ̀ ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ bí? Àṣà ti ń sọnù. Ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ bíi tolókùdé. Àwọn kan ní òkú bó ẹnìkan ìgbọ́kọ̀ ọkọ ẹnìkan ìgbọ́kọ̀ àdá. Ikú ìpẹ̀tà lójú ran. A ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́, a ò sì ní bá wọn fọjọ́ ọlọ́jọ́ lọ. Ó dèwọ̀ ẹ ṣàmì kẹ́ gbé tó àdúrà mi. Ẹ wò ó bí mo ti ń sọ̀bọ̀ tolókù torí ẹni bá lọ ló bá kú. Bí mo ti ń sọ̀bọ̀ tolókùdé bóyá ọkọ ẹni ló kú àbí aya ẹni. Ó nílò àwọn ọ̀rọ̀ tá a mọ̀ ń sọ nígbà náà. Bóyá àwọn tó wá bá a kẹ́dùn. Èyí kọ́kọ́ lè lánà gbọ́dọ̀ ikú tó kó ní ikú pabírí abírí kú, ikú pabìrì abìrí rọ̀rùn, ikú pàkọ̀kọ́ omi àgbè ń jò dànù. Ó mà ṣe o, ikú síbẹ̀ ó mẹ́ni rè lọ. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá mọ́ jáde láyé ìgbà náà lọ́hùn. Ẹlòmíì tún lè lánú ìkòtò kó tún ní ọ̀sán já ọ̀run dọ̀pá, bàtà jákùn ó dì kalẹ̀, èyí ń tagun àbí èrí ń jẹran wá dé yìí ń tagun. Irú ọ̀rọ̀ báyìí àti ẹ̀mọ́ sábà jáde lẹ́nu ẹni bóyá ìyàwó rẹ̀ ló kú àbí ọkọ rẹ̀ ló kú. Àwọn míì tún máa ní mà ṣe o, èyí ká ilé ẹ̀rín wó, àtàǹpàkò fàya ọwọ́ dì lágbà, etí ò sí lórí mọ́ orí wá dàpọ̀ láàgì, ọ̀pálámbọ̀ tí èbó fọ́ sọgbàsọgbà yìí kò lè rí sọ. Irú ọ̀rọ̀ báyìí àmọ́ jáde. Àmọ́ tó bá jẹ́ pé ọmọ ló kú, ìyá ọmọ lè sọ orú èdè báyìí jáde. Òun tún lè ní ṣe bọ́ níbí náà bá kú afẹ́rú bojú, bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ ìrọ́pò, àbí báládé ò bá sínlé ṣe bọ́mọ wọn ní jogún ọwọ́ ẹ̀dùn. Bóun tòun ṣe wá jẹ́ mà ṣe o, ò sì ní síwájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo ọlọ́gbọ́n ayé péjọ wọn òrógùn àbámọ̀ ṣe, ìgbẹ̀yìn ní dolóko àdá, ọjọ́ alẹ́ lọ́jọ́ ẹkún afàárọ̀ sinmi. Irú àwọn ọ̀rọ̀ báyìí àmọ́ tẹnu ẹni tọ́mọ rẹ̀ kú jáde. Àmọ́ àwọn tó wá bá akẹ́dùn tó bá sunkún, àwọn tó lè sọ ọ̀rọ̀ báyìí pé mọ́ sunkún mọ́, mọ́ sì ràròkàn torí àròkàn ní ń fa ẹkún àsundá. Ẹ̀yin kọ́ yìí wọ́n tún lè ní pé ẹni kú àbí ẹni bímọ ọmọ lásìn, ẹni tí ó sì bí ń kọ́ ọmọ náà ni yóò padà sìn. Mọ́ wàá sunkún mọ́, mọ́ ronú mọ́ torí tá a bá ní ká ro dídùn ìfọ̀n á ọ̀rá dénú eegun kó má rárò jù torí pé àròkàn ni máa ń da ọgbẹ́ sí ni lọ́kàn ni. Ó ń dùn mọ́ yín. Ẹ wò ó tó bá jẹ́ pé orí YouTube lẹ́yìn tí ń wò mí, ẹ mọ́ gbàgbé àti máa tẹ mo fẹ́ràn rẹ̀ eléyìí táwọn olóyìnbó ń pè ní like. Ẹ máa bá mi tẹ̀ sójú ẹ jọ̀ọ́, ọwọ́ ẹ̀bẹ̀ mi rèé. Tẹ bá yìí ṣe ń ṣèyún náà ẹ tún máa tẹ bọ́tìnì mo fẹ́ mọ òwúrú rẹ̀ sí eléyìí táwọn olóyìnbó ń pè ní subscribe. Kẹ̀sì máa ta gbogbo bẹ̀ kó lè bá rán yín létí pé o tún ti ṣe mí ìjáde. Ànílù ìjọba ìlọ lọ́jọ́ ti tòní. Ẹ tún pàdé mi títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Àlàbí Akéwì ó dàbọ̀.